bọ́ sórí tẹlifíṣàn àbí kí ní ìsìn ká máa ṣe tẹ̀fsírì kó má sàròyé àwọn àròyé yìí a lérò ẹ̀ kì í dẹ̀ ṣe nǹkan tá a gbà lérò nìyẹn. akramakumullah sa. but à ń ṣe wáàsí àti tẹ̀fsírì tí wàá lọ gẹ́gẹ́ bó ṣe yẹ. akramakumullah sa. gẹ́gẹ́ báyè yìí ṣe dúró pé ìwìyáàjù tó bá wà tẹ̀kíwíìmù ẹ̀ láàyè yìí fẹ́ ṣe. akramakumullah. gbogbo àwọn àyè gbogbo nǹkan tó bá rí wọ́gọ́wọ́gọ́ Markaz dúró láti straighten ẹ̀. bẹ́ẹ̀ ni n tó sì wà fún nìyẹn. akramakumullah. Markaz ò wà fún fracas. anakumullah. Markaz ò wà fún yín pé ó yá ẹ máa jà ẹ máa dá àròyé lẹ̀. àròyé kí ni. anakumullah. bọ̀dé nǹkan tó bá fẹ́ má sa ẹ̀sìn. anakumullah. Markaz ó dìde yóò sọ̀rọ̀ sí. anakumullah. èyí tó bá fẹ́ farapa ìmọ̀. Markaz ó dìde yóò sọ̀rọ̀ sí. anakumullah. yóò tún ṣe. bẹ́ẹ̀ ni sà. èyí tó farapa ìsìlámù yẹn yóò tún ṣe. bẹ́ẹ̀ ni sà. sọ bó ṣe ń tún ṣe yẹn àwọn kan ò ní í fẹ́. anakumullah. wọn à ní fẹ́. akramakumullah. gbogbo nǹkan tó bá ti kan ẹ̀sìn àti mímọ́. bẹ́ẹ̀ni ni Markaz tí ayé bá ti fẹ́ kàn Markaz yóò dúró fún. yóò sì sọ nǹkan tó bá yẹ kó sọ. so ẹlòmíì ò mọ Markaz. so àìmọ̀ yẹn ni ó máa jẹ́ kí wọ́n máa ròyìn pé ebi lè kéwù kan ni ẹni tó sì wà ń bẹ̀ ṣe bóun ń sọ̀rọ̀ ni ó mọ̀rọ̀ tó ń sọ. so irú bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣì Markaz mú wọ́n máa ṣì ẹni tó bá wà ń bẹ̀ tó ń sọ̀rọ̀ yẹn tó yá pé òun ni rọ́mùzù yẹn wọ́n máa ṣì gbọ́ wọ́n máa ṣì mú. so gbogbo kínní yìí àwọn tó dúró tó yẹ pé ẹ̀ ń ṣì Markaz gbọ́ ni Markaz ò sí fún gbogbo nǹkan tẹ́ ń wí tó ń sọ lóòótọ́ nú wọn tí wọ́n ń sọ ìdúró tí òdodo àti òótọ́ àti ìdáàbòbò owó kọ́ là ń fún wọn. Allahu akbar. a fún wọn lówó. Allahu akbar. wọ́n dá òdodo mọ̀ fúnra wọn ni wọ́n pe ó yẹ kémi náà join òdodo yìí kí n sì máa defend ẹ̀. bẹ́ẹ̀ni kò sí nǹkan kan tó ń gbà lọ́dọ̀ wa owó tiẹ̀ là wá ní. débi tá máa fi rà wọ́n. ikú yẹ lọ bá mi sọ báyìí jáde ẹ lọ bá mi ṣe báyìí jáde. ara àwọn èyí ṣe bẹ́ẹ̀. àbá lánàá ẹni tá àbá lánàá a lè pilẹ̀ ẹ̀ léni. wọn fi kọ́ wa. àìfi kọ́ wa yẹn. Sheikh Adam radiyallahu ta'ala anhu mo bá wọn ṣiṣẹ́ kì í ṣe pé bóyá wọ́n ní wọ́n pé wọ́n máa sọ̀rọ̀ bàbá fún mi o. ẹ̀ ń jẹ́ nínú àwọn àfà lábẹ́ wọn nínú Markaz yìí. lẹ́yìn pé mo tún jọ́ mọ wọn. akramakumullah. mo ń jẹ́ àfà Markaz ọmọ wọn tí mo jẹ́ yẹn mi ò gbé ọ̀dọ̀ ẹlòmíì rí. mi gbọ́dọ̀ yàn rí. so gbogbo bí wọ́n ṣe wà tán jẹ́ bàbá fún mi tí mò ń jọmọ gbogbo ẹ̀ mò ń wò gbèsè wọn mo mọ bọ́n ṣe ń ṣe mo mọ bọ́n ṣe ń ṣe kíní mo tún wá di àáfà mo wà ń bẹ̀ mo mọ bọ́n ṣe ń ṣe mo mọ bọ́n ṣe ń gbèsè mo mọ bọ́n ṣe ń lò so gbogbo kíní yìí ọmọ ò lè bá pèlè ìyá ẹ̀ kó ṣe àṣọdá. gbogbo àwọn ṣe sí baba Mọ̀lánà Sheikh Adam lè sọ ní kọ̀ọ̀kan bí wọ́n ti ń ṣe nílé àti lọ́fíìsì tí ò kan lé gbogbo ẹ̀ lẹ́mọ̀. Allahu akbar. mo dàgbà sínú ẹ̀ ni. akramakumullah. tí wọ́n bá dẹ̀ fẹ́ ọmọ tó bá bí ọmọ kékeré
ìwọ lè máa ròyìn pé ọmọ kékeré ni ọmọ ọwọ́ ni òun ní àwọn senses bó ṣe ń dá sọ̀rọ̀ tó ń fèsì tó ń gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọmọ yẹn ń sọ. akramakumullah. So òun ti ní tape recorder yóò máa rìkọ́dù ẹ̀. tó bá ń dá padà yóò máa wá jọ pé ta ló kọ́ ọmọ yín ní kí ló Allahu akbar. bó ṣe rí akramakumullah nìyẹn. akramakumullah. So mi ò kò ń ṣe pé ẹnìkan lẹ́sẹ̀ lọ bá ń pé báwo ni bàbá ti ń ṣe nǹkan báyìí. rárá àkọ́kọ́ tí n kọ́kọ́ jáde rí láyé mi ní Kánò tí mo lọ. yàtọ̀ sí yẹn ń jáde. So bó ṣe rí nìyẹn. ìgbà tẹ́ sí ń lọ Kánò yìí. يجاري في الخطى من أدبه وينشأ ناشئ الفتيان منا على ما كان عوده أبوه على ما كان عوده أبوه. ọ̀rọ̀ àbú ẹ̀yìn kankan wà ummuhu. Allah. Abuhu wa ummuhu. Akramakumullah. Yóò máa wà àwọn méjèèjì bí wọ́n ṣe ń ṣe nínú ilé. Akramakumullah. Akramakumullah. Naam. So gbogbo ọrú àwọn èèyàn yìí. Ó yẹ kéèyàn tiẹ̀ dúpẹ́ fún ẹ pé a mọ nǹkan tẹ́ ń ṣe. A mọ̀, Ọlọ́run ló sì mọ̀, Ọlọ́run ló lè san yín lẹ́san. Ẹ̀san ọ̀dọ̀ Ọlọ́run ni kẹ́ máa retí. Ẹ̀san Ọlọ́run òun náà dẹ̀ ni aljazaul awfa. Àmín. Akramakumullah. Kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá láyé pẹ́. Ẹ̀kọ́ lẹ tún kọ́ wa yìí wípé kò sí bí oore ṣe lè kéré tó èèyàn ò gbọ́dọ̀ fojú kan máa náà ṣe èèyàn gbọ́dọ̀ dúpẹ́ fólóore kéèyàn wá dájú ẹ̀kọ́ Ọlọ́run pé Ọlọ́run tún bá mi dádì pèlè padà fún kọ́lọ́run kí ó bá wa ṣe dáadáa fún gbogbo wọn. Never forget two people in this world. Má gbàgbé èèyàn méjì láyé. Number one. Àkọ́kọ́. The person who lost everything just to make you win. Allahu Akbar. Ẹni tó ná gbogbo nǹkan ẹ̀ tó lùsẹ̀ nítorí pé kí wọ́n lè win. Allahu Akbar. Má gbàgbé ẹ̀. Number two. Ẹlẹ́ẹ̀kejì. Person who was with you in every pain. Ẹni tó dúró tiẹ̀ ní gbogbo ìgbà. Ó dùn ó kan. Allahu Akbar. Má gbàgbé ẹ̀. Allahu Akbar. So èèyàn la fi ní gbàgbé láti dúpẹ́ bẹ́ẹ̀ ni. àyẹ̀rá ìdápọ̀ àwọn kan yẹn kò túmọ̀ sí pé àfojúrí náà wọn ọlọ́run kó bá dúpẹ́ ni. Bàbá náà ti sọ pé Ọlọ́run mọ̀ wọ́n jà wọ́n lọ gbogbo ibi tó ní kó wá wọn bá wà àwọn náà sì mara wọn kọ́nà kó má bá a dúpẹ́ fún wọn. ìyẹn ń jẹ́ ìgégé alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ wa tá à ń kọ́ lọ́dọ̀ bàbá ní ìbẹ̀rẹ̀ halkọ̀ tuntun yìí kí Ọlọ́run kí ó járe yẹn pẹ́. bí a bá ti wà pẹ̀lú Bàbá Lágége ọ̀rọ̀ afẹ́yẹyẹ kò sí ẹ̀kọ́ ní gbogbo ẹ̀ minal alfi ilal ya a fẹ́ padà síbi ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa ká tún fi kún ẹ̀kọ́ tẹ̀ tó ti ń kọ́ wa. nínú orígun ńlá tẹ mú wípé Markaz yìí sẹ́ símbọ́ọ̀lù mímọ̀ ni àti humanity al-insaniya. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ sẹ́. Akramakumullah. Wọ́n rò pé ilé kéwù kan ni. Markaz yìí ṣe ilé kéwù kan o. Ilé kéwù kan ṣá. Rárá. Tó bá kó gbogbo ilé kéwù jọ méjì ni wọ́n. Markaz and others. Allah. Akramakumullah. Markaz and others. Kọ́nà kó jẹ́ àrí bàbá pé ṣé olómi àwọn nàṣàtì wà lè húdà kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. Lára ẹ̀kọ́ yẹn náà ni pé Markaz yìí ẹ̀kọ́ Islam ẹ̀kọ́ èdè Lárúbáwá àmọ́ gbogbo ẹ̀ pátápátá fẹ́ fi sin lọ́hùn ni. Ṣé ìjọba wa ń gba Lárúbáwá ni? Anakumullah. Àwọn èyí gba Lárúbáwá. Anakumullah. Àmọ́ nítorí kí n la ṣe ń kọ́ o ò lè gbọ́ ìsìláàmù yìí láì gbédè Lárúbáwá yìí. Allahu Akbar.
kí Ọlọ́run kó jẹ́ àrí bàbá pẹ́. Àwọn èèyàn máa wò pé gbogbo nǹkan tó ń lọ láyé yìí nísìn kí ló kàn wá ń bẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. Ọ̀rọ̀ Amẹ́ríkà, ọ̀rọ̀ Iran, ọ̀rọ̀ Israel, pé èwo la fẹ́ mú bẹ̀ gan, sórígun ti Islam ni àbórígun ti ìnsàníyà, kọ́lọ́run kó jẹ́ àrí bàbá pẹ́. Ayé lágbé ká tó sọ̀run. Anakumullah. Ayé láṣe. Òun èèyàn yí pé mo fẹ́ kírun. Báwo ló ṣe fẹ́ kírun tó tíbẹ̀ ò gbà kò fọkàn balẹ̀ fún ẹ? وإذا قمتم إلى الصلاة وإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. So ìbéèrè yẹn ni. Náà. Tún béèrè. Gbogbo ohun tí ń lọ láyé ìsà. Gbogbo nǹkan tó ń lọ láyé. Anakumullah sa. Mo láyé láṣẹ ká tó sọ̀run. Bẹ́ẹ̀ ni sà. O lè sọ pé nǹkan tó ń lọ òkè ẹ́. Ẹ̀sìn lèmi sí o. Ẹ̀sìn kíni? Allahu Akbar. Nǹkan tó dẹ̀ ń lọ o lè máa fojú ẹ̀sìn wo gbogbo ẹ̀. Anakumullah. Ìyẹn tó ń lọ. Ẹ ń sọ̀rọ̀ Amẹ́ríkà, ọ̀rọ̀ Iran, ọ̀rọ̀ Israel. Kò sí wá pé èyí tí wọ́n ń fa yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ni. Èyí tí wọ́n ń fa yẹn ọ̀rọ̀ ẹ̀sìn. Olórí Amẹ́ríkà Trump yóò bọ́ta yóò ní àwọn Christian kíní kan ó wà nínú Bible ó ṣe kíní. Kò tó kọ́kọ́ kó sínú Bible kọ́kọ́ fi wọn ara ẹ̀wò. Ààrẹ lè sọ pé Ìránù yìí mùsùlùmí ni wọ́n o. Ìgbà tó ti jẹ́ mùsùlùmí yẹn ṣé Islam ní kí wọ́n máa bà nǹkan jẹ́? Akramakumullah. So méjèèjì wàá gbé wò. Akramakumullah. Àwa dúró sórí pé ta ló ń ṣòótọ́? Allahu Akbar. Ta ló ń tayọ ààlà? Al-Qur'an dẹ̀ sọ fún wa pé wa in ta'ifatani minal mu'minina iqtatalu. Ó gbé lórí pé mùmìní méjì tí wọ́n bá ń jà fa aslihu bayna akhwaykum, ẹ ṣàtúnṣe láàrin wọn. Wa in bagat ihdahuma ala al-ukhra, tí kan bá wá tayọ ààlà. Wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. Ọlọ́run fi yẹn èyí tó kọ́kọ́ pàtàkì lọ́lọ́run kọ́kọ́ ti ṣáájú. وإن طائفتان من المؤمنين اقتتلوا, táwọn mùmíní ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì tí wọ́n bá ń jà, فأصلحوا بينهما, ẹ ṣàtúnṣe láàrin àwọn méjèèjì. فإن بغت إحداهما على الأخرى, tí kan bá wá kọjá ààlà على الأخرى lórí kejì, فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله, ẹ wá pawọ́pọ̀ lórí ẹni tó kọjá ààlà yẹn títí tí ó fi darí lọ وإن
فاءت tó bá darí lọ sọ́dọ̀ فأصلحوا بينهما ẹ wá ṣàtúnṣe بالعدل واقسطوا pẹ̀lú dọ́gbadọ́gba kẹ́ ṣàtúnṣe láàrin wọn. إن الله يحب المقسطين. Ọlọ́run fẹ́ràn ẹni tó bá ń ṣe dọ́gbadọ́gba. Ìyẹn ẹ̀kọ́ tó kọ́ wa nìyẹn tí mùmínì méjì bá ń jà ó gbé níbẹ̀ yẹn tó ga jù. akramakumullah. Màánà ẹ̀ ni pé tí èèyàn méjì bá ń jà. anakumullah. torí jà ò ní wá láàrin ẹnìkan sẹ́nìkan. akramakumullah. èèyàn méjì bá ń jà ìjọmọnìyàn anakumullah. lèyìn kọ́kọ́ gbọ́lá fún. pẹ́rẹ́gì ìjọmọnìyàn. bẹ́ẹ̀ ni akramakumullah. ju ẹ̀sìn lọ. anakumullah. ìjọmọyàn méjì tó ń jà yẹn ṣàtúnṣe láàrin wọn. akramakumullah. tó bá rí pé ẹnìkan láláṣejù tí kan ń kọjá ààlà tí ó fọ̀rọ̀ sí ibi tá a sọ sí àbí tó ṣe nǹkan tí ò dáa naam. ẹ bá òun yẹn jà títí tí ó fi darí lọ síbi ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run òfin Ọlọ́run. akramakumullah. tó bá darí bẹ́ẹ̀ فأصلحوا بينهما بالعدل ẹ wá sọ ẹ má jà mọ́ ẹ wá ṣe dọ́gbadọ́gba láàrin wọn. inna Allaha yuhibbul muqsitin. tọ́rọ́ lọ́n fẹ́ràn ẹni tó bá ń ṣe dọ́gbadọ́gba púpọ̀. so eléyìí tá a bá ti gbé pẹ́rẹ́gì yẹn kalẹ̀ tá à ń wò ó lórí gbogbo nǹkan ni anakumullah. lórí gbogbo nǹkan yẹn láàwé pé Ìránù Amẹ́ríkà Israel talẹ́ni tó ń kọjá àlà. anakumullah. ẹ pé mùsùlùmí méjì kọ́ lélẹ̀ bẹ́ẹ̀ ni sà. bọ̀t pẹ́rẹ́gì yẹn tá a bá ti gbé kalẹ̀ láàfin máa wọn nǹkan tó yẹ ká ṣe àti ibi tó yẹ ká dúró. akramakumullah. Amẹ́ríkà àwọn kọ́ làkọ́kọ́ world super power àwọn kọ́ làkọ́kọ́ Róòmù ti jẹ́ bẹ́ẹ̀ rí. Páṣíà ti jẹ́ bẹ́ẹ̀ rí. so Germany ti jẹ́ bẹ́ẹ̀ rí. British ti jẹ́ bẹ́ẹ̀ rí. akramakumullah. kó tó wá kàn wọ́n kó tó kan Amẹ́ríkà. so èèyàn wá wò pé Amẹ́ríkà kí ni Amẹ́ríkà fi jẹ́ super power. ṣé Amẹ́ríkà ń lo gbogbo ṣóun ló ń ṣe gbogbo nǹkan ni Amẹ́ríkà kọ́ ló ń ṣe. anakumullah. Amẹ́ríkà kọ́ ló ń ṣe. in tó sọ Gẹ̀ẹ́sì di super power. anakumullah. Gẹ̀ẹ́sì kò ní nǹkan kan kò ní kí ló sọ di super power ó máwọn èèyàn lò lẹ́rú. gbogbo ìlú ni Gẹ̀ẹ́sì lò ọ̀pọ̀lọpọ̀ ìlú tó fi dé India akramakumullah. Gẹ̀ẹ́sì lò wọ́n Commonwealth ni wọ́n. akramakumullah. ìlò wọn tó lò wọ́n yẹn ó fi ń jẹ́ super power empire ni. anakumullah. empire ni empire yìí ibi tágbára ẹ̀ tàn dé ó ní
agbára nìkan kọ́ èdè ẹ̀ ó fọ́n ká ìṣe ẹ̀ ó fọ́n ká. a fẹ́ máa mú ọ̀pọ̀lọpọ̀ fẹ́ múra lénìí yóò máa wọ ẹ̀wù bíi Gẹ̀ẹ́sì sọmọ Gẹ̀ẹ́sì ni kì í sọmọ Gẹ̀ẹ́sì kódà wọn ni ó máa tún fi ṣakọ ẹ̀wù tó wọ̀ yẹn yóò gbó lórí àládà tìlú ẹ̀. so òun ni a fẹ́ jẹun kan tó lajú bí wọ́n ṣe ṣe nìyẹn. Amẹ́ríkà yìí wá kọ́ ni. ẹ̀yìn ẹ wàá rí France tẹ̀lé wọn. France náà òun náà colonize ó ń lò ó ń ṣe àwọn méjèèjì àwọn sister companies nìyẹn Chevron Total Mobil àwọn àkọ́wátù síta nìyẹn àwọn àkọ́wátù síta yìí the 6 sisters. Akramakumullah sir. British Petroleum kódà Italy ló ní ajib bẹ́ẹ̀ ni Italy ló ní ajib so bí wọ́n ṣe ń ṣe nìyẹn bá Amẹ́ríkà náà ti wá rí nìyẹn British ló lo Amẹ́ríkà Amẹ́ríkà yìí ṣèlú ìlú tí àwọn Red Indies àwọn ni wọ́n nílùú àwọn ẹlẹ́wọ̀n ní gbogbo àwọn British tẹ́ bá rí ń bẹ̀ àtàwọn míì tí wọ́n fi pilẹ̀ ìlú yẹn wọ́n lọ dà wọ́n síbẹ̀ ni wọ́n lọ dà wọ́n síbẹ̀ wọ́n máa mú ẹ pé àwọn ẹlẹ́wọ̀n yẹn ṣá lọ dà wọ́n sí okòrè kíkọ́ ẹ ṣá lọ dà wọ́n síbẹ̀ ibi tẹ́ ṣé ẹ̀yìn London Britain ilẹ̀ ò ká wọn mọ́ ilẹ̀ wọn kéré kó wọn lọ yóò fáwọn fìlà rí dìnnà ilẹ̀ wọn kéré ilẹ̀ wọn tó kéré yẹn lẹ́ẹ̀fì rí títì wọn tóóró báyìí ni mọ́tò ẹ máa ṣe ìṣe mọ̀ ní pé báwo ni mọ́tò báwo náà ló ṣe ń struggle láàrin so bí wọ́n ṣe ń ṣe nìyẹn àwọn ni wọ́n wá create pé àṣẹlẹ̀ kan wà ń bí báyìí ẹ máa kó àwọn ẹlẹ́wọ̀n lọ́bẹ̀ náà fi dà àwọn ẹlẹ́wọ̀n síbẹ̀ àwọn ẹlẹ́wọ̀n yẹn wọ́n ti rò pé táwọn bá kó wọn wá sí Áfíríkà yìí ẹ̀fọn ó jẹ wọn yóò lálàṣẹ wọn wọn àdẹ fẹ́ kẹ́fọn jẹ wọn kó ṣe kí wọ́n fi kó wọn lọ wọ́n fi dá Amẹ́ríkà ìlú yẹn kalẹ̀ Americos òun ló ń jẹ́ tẹ́lẹ̀ Americos òun ni ibì kan dẹ̀ ṣe wà ń bẹ̀ tó ń jẹ́ Americos ìyẹn dè ní so bó ṣe di pé wọ́n lọ ìgbà tó wá di pé wọ́n á rí pé àwọn tó fi wọ́n àwọn wọ́dà yẹn àwọn ni wọ́n kọ́ náà nílé náà ní gbogbo ẹ̀ so náà bá mú àwọn yẹn làwọn yẹn bá fi di gàba àwọn yẹn lọ̀gá níbẹ̀ so nígbà tí wọ́n ṣe ètò ìjọba táwọn máa ṣe ètò ìjọba yẹn kò kú sólórí kò sọ́ba wọn mọ kankan Britain mọ ọba àwọn ọba jẹ́ wọ́n lo ọba wọn
France òun náà lọ́ba revolution tí wọ́n ṣe ní France àwọn bọ̀m̀bọ̀n tó kọ́kọ́ ṣe revolution àwọn yẹn revolution yẹn ni wọ́n